Kálẹ̀ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo dẹ̀ kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò, ibi tí a ti ń ṣe àlàyé ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So pẹ̀lú ògo Ọlọ́run a máa tẹ̀síwájú ní èní ní episode 27. So a máa tẹ̀síwájú ní program F7 ibi tí ọ̀jọ̀gbọ́n ti ń ṣàlàyé tí a pè ní binomial fún wa, ibi tí wọ́n ti ń ṣàlàyé tí a pè ní binomial. So tá a bá gbàgbé lọ́sẹ̀ tó lọ wọ́n ṣàlàyé tí a ń pè ní permutation àti combination. A dẹ̀ sọ ìdí tí òǹkọ̀wé yìí tó fi mú combination lásán tó fi jẹ́ pé kò ṣe kíni o, kò sọ permutation. A sọ fún wa pé láì jẹ́ pé a bá wá permutation tẹ́lẹ̀ a lè mọ combination, so ti yé wa báwọn. So ajá sí pé ká sọ combination ó kó méjèèjì náà sínú, so ká sọ pé combination náà ó kó méjèèjì náà sínú. Àwa sọ fún wa pé n tó ṣòpin ìyà láàrin àwọn méjèèjì permutation àti combination náà ní kíni o, ọ̀nà ìgbà tó bá jẹ́ pé ọ̀nà tá à ń bá gbà tó àwọn nọ́mbà wa àbáwọn nǹkan wa tó bá ṣe pàtàkì pa ṣàlàyé fún wa pé òun náà ní kíni òun ní permutation. tó ra ti mọ̀ pé ní permutation 1 2 ètò kan ni o, 2 1 kọ́ ètò kan lòun náà, so ti yé wa báyìí. So ṣùgbọ́n ní combination 1 2 àti 2 1 ètò kan náà ni ó mọ̀ jẹ́, so ti yé ẹ rí pé ó dàbí mo ṣàpèjúwe kan lọ́sẹ̀ tó kọjá pé ká pé àwọn mẹ́ta tí wọ́n fẹ́ díje ní dupò ààrẹ ní ọdún 2023 lélẹ́yìí, Àtíkù, Tinubu àti Peter Obi. Combination gbogbo wọn lélẹ́yìí. Ṣùgbọ́n fún permutation wọ́n máa sọ pé ètò ọ̀nà ìgbà tó òun ṣe pàtàkì. Permutation máa sọ pé kí ni o, ATP yìí ó yàtọ̀ sí kí ni o, APT. Ó dẹ̀ ṣe yàtọ̀ sí kí ni o, ó yàtọ̀ sí TAP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ti yá báwọn. Mo dẹ̀ sọ fún wa pé fún combination àti permutation a lè ṣe with repetition àti without repetition. Tó bá jẹ́ pé with repetition tó jẹ́ pé nọ́mbà kan ó tún mọ para ara rẹ̀, so ti yá báwọn, tàbí nǹkan kan mọ para rẹ̀, so ajásípá máa lo kíni o, a máa lo n raised to power r fún combination, so ti yá báwọn. Mo dẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Òun náà ni pé ká pé n bá fẹ́ mú bíi pin láti kíni o, láti nọ́mbà tó wà láti 0 sí 9, ẹ mọ̀ pé nọ́mbà mẹ́wàá nìyẹn. Táyé wá gbà mí pé mo lè mú nọ́mbà kan jù kan lọ, so ti yé mi wá. Ajá sí pé tí n bá fẹ́ mú nọ́mbà alákọ̀ọ́kọ́ àwọn mélòó ló lè wà ń bẹ̀, nọ́mbà mẹ́wàá ló lè wà ń bẹ̀. Tí ì bá jẹ́ 0 ó lè jẹ́ 1, tí ò bá jẹ́ 1 ó lè jẹ́ 2, ó lè jẹ́ 3, ó lè jẹ́ 4, débi kíni o tí gbogbo nọ́mbà mẹ́wàá wọn ò fi pé. Ajá sí pé iye ọ̀nà ìgbà tí màá fi máa mú píìnì alákọ̀ọ́kọ́ ọ̀nà mẹ́wàá ni, so ti yé mi wá. Iye ìgbà tí màá tún fi máa mú ẹlẹ́ẹ̀kejì, ká pé píìnì mẹ́rin mo fẹ́ mú, iye ìgbà tí màá fi máa mú ẹlẹ́ẹ̀kejì náà ọ̀nà mẹ́wàá lòun náà, torí pé kíni o, ìgbàláyé wà fún mi láti ṣe kíni o, láti lo nọ́mbà mìíràn, láti lo nọ́mbà kan lẹ́ẹ̀mejì, so tàbí jù bẹ́ẹ̀ lọ, láti lo nọ́mbà kan lálòtúnlò, ẹlẹ́ẹ̀kẹta náà ó jẹ́ mẹ́wàá, ẹlẹ́ẹ̀kẹrin ó jẹ́ mẹ́wàá. A dẹ̀ sọ fún wa pé òfin ìṣirò kan sọ pé tó bá yẹ pé iye ọ̀nà ìgbà tá a lè wá iye nọ́mbà tí a bá lè kọ nọ́mbà kan ní iye ìgbà mẹ́wàá, tá a sì lè kọ eléyìí náà ní iye ìgbà mẹ́wàá, tá a lè kọ eléyìí náà ní iye ìgbà mẹ́wàá, ajá sí pé iye ìgbà tá a fi kọ gbogbo wọn òun náà ni pé kí ni o, 10 times 10 times 10 times 10 tí ó mọ̀ fún wa ní 10 raised to power 4, so ti ajá sí pé kò ní ìdíkadàrà láàmú. Tó bá yẹ pé mo bá fẹ́ mú nọ́mbà r, so nínú kí ni o, nínú gbogbo nọ́mbà n tí wọ́n sì ṣe kí ni o, tó jẹ́ pé ìkọ̀ọ̀kan náà àwọn nọ́mbà tí mo fẹ́ mú wọ́n lè mọ para wọn ara wọn, ajá sí pé bàbá ní kí ni o, n raised to power half, so ti yẹ bá a ṣàlàyé without repetition náà fún wa. So alóhùn ni ó mọ̀ fún wa ní tí a mọ̀ sí n permutation náà tá a ṣe proof ẹ̀. So a ṣe ti n combination r náà bákan náà a dẹ̀ ṣe fún repetition àti without repetition. So pẹ̀lú ògo Ọlọ́run bá a máa bẹ̀rẹ̀ láti frame 18 lénìí, a máa bẹ̀rẹ̀ láti frame 18 lónìí.
ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ mọ́ gbàgbé nínú ta kọ́ òun náà ni pé ta bá ní n combination r òun náà ni ó mọ jẹ́ kí ni o n factorial divided by what n minus r factorial so ti wá báyìí èyí tí sírù yìí òun ni ẹni ó mọ jẹ́ èyí tó wà ń sàlẹ̀ òun ni r ó mọ jẹ́ ajá sí pé tí n bá fẹ́ wá 5 combination 2 kí ni ó mọ jẹ́ o 5 factorial divided by 5 minus 2 factorial 2 factorial. Tell you them of one taking 5 factorial divided by 3 factorial 2 factorial. Ẹ̀rí pé tá a bá ṣe síwájú sí ilé ó jẹ́ 5 times 4 times 3 factorial. Ẹ má gbàgbé pé tá a bá ní factorial náà ni pé ká mọ wá product nọ́mbà kan àtàwọn nọ́mbà tó kéré sí dérí 1 so ti ń bá so I just pay 3 factorial yìí tí n bá fẹ́ tú lẹ̀ sẹ́yìn pé mo jẹ́ 3 times 2 times 1 ṣùgbọ́n gbà mo ti ní 3 factorial nsàlẹ̀ in bùkátà láti tú lẹ̀ mọ́ ilé ó jẹ́ 3 factorial 2 factorial so ilé àti ilé ó gera wọn èyí tí ó kù náà ni pé 5 times 4 20 divided by 2 times 1 20 over 2 yóò mọ fún mi ní 10 so ìjẹ́ tí eléyìí bá yé wa tí a dẹ̀ sì gbọ́ àlàyé yẹn yékéyékéyéké so a mọ̀ tẹ̀síwájú so ní ibi ẹ̀kọ́ mìíràn ní èní ọ̀jọ̀gbọ́n ó wá ní ká lọ mọ̀ ní frame 18 ipe a ní àwọn property àwọn òfin tó dìrọ̀ mọ́ combination so a ní àwọn òfin eléyìí tó yẹ pé ó ṣe kí ni o ó dìrọ̀ mọ́ combination àwọn òfin yẹn náà ni ọ̀jọ̀gbọ́n ni wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé fún wa so òun náà lápè ní kí ni o properties of combinatorial coefficient properties so ti àwọn òfin combination ẹ káàbọ̀ mà so àwọn òfin yóò mẹ́ta ni wọ́n ká tún mọ́ gbàgbé kí la pé combinatorial yes ma so òun náà ni combinatorial effect òun náà ni n combination r òun náà ni combinatorial coefficient ó dà gẹ́gẹ́ bí differentiation náà tá a bá débẹ̀ nínú ọ̀nà míì differential dy dx ni a lè pè ní derivative nínú ọkọ̀ míì tó máa ń gbà pé differentiation náà ni dy ds so ti yé máa a tún wá máa pè ní kí ni o differential coefficient so ajá sí pé tó bá ní combinatorial coefficient kí ni o ìtàn bá wí náà lélẹ̀ n combination r Ayọ̀mídé kí ni permutation coefficient yóò mọ̀ jẹ́ báwọn permutational coefficient kí ni ó mọ̀ jẹ́ okay bóyá kò tí ì sí pẹ̀lú so yóò mọ̀ jẹ́ kí ni o n permutation r eléyìí ni permutational coefficient eléyìí ni combinational coefficient so tá bá dé differential náà tó bá ní differential coefficient tó ń gbà léwu náà ni pé kí ni o dy ds àwọn òfin mẹ́ta yìí ó wà ẹ rí i pé àwọn àtàbá máa ń wá sí alẹ́ ìṣirò tàbá máa ń tẹ̀lé ètò alẹ́ ìṣirò ní ọ̀sẹ̀ tó lọ mo bèèrè lọ́dọ̀ ẹnìkan pé kí ni 1000 combination 1000 ó mọ̀ jẹ́ so wọ́n ń tọ̀hún ó fẹ́ mọ́ lọ pé 1000 factorial divided by 1000 so kò bùkátà láti ṣe bẹ́ẹ̀ nínú táwọn òfin yóò mọ̀ sọ fún wa náà ni pé àwọn kan ń bẹ tẹ́ pa lè ṣe láìjẹ́ pa ṣe kí ni o láìjẹ́ sí pa dára wa láàmú mo rò bó ti wá báwọn so nínú òfin alákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ ká gbà ń bẹ̀ òun náà ni pé kí ni o n combination n tàbí n combination 0 yóò mọ̀ fún wa ní 1 approve ẹ̀ àlàyé eléyìí ní Yorùbá náà ni pé kí ni tí nọ́mbà kan bá tó bá yẹ pé a ní nọ́mbà kan combination nọ́mbà 5 combination 5 1000 combination 1000 1 million combination 1 million kódà Ayọ̀mídé combination Ayọ̀mídé kámọ́dà aláàmù kí láńṣà ó mọ̀ jẹ́ 1 oh so ti yà báwọn ọ̀yà n combination 0 náà dáa tí nọ́mbà kan tó bá yẹ pé nọ́mbà kan combination òdo 1 lòun náà mọ̀ jẹ́ so àjá pé tẹ́nìkan bá bèèrè lọ́wọ́ wa pé kí ni 2000 combination 0 àbùkátà láti ẹ̀ máa ṣe kí ni o láti ṣe mọ̀ tẹ calculator tàbí láti ẹ̀ ti mọ̀ kọ́lẹ̀ àti mọ̀ pé tí ó mọ̀ fún wa ní kí ni o yóò mọ̀ fún wa ní 1 ẹ jẹ́ ká dì í mú òfin alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ rí òfin ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ approve ẹ̀ bí ó ṣe jẹ́ àbí ó bẹ́ẹ̀ ká tiẹ̀ prove ẹ̀ lọ lẹ́kọ̀ọ̀kan ẹ rí pé a ní n combination n ní báyìí so láti ibi kí ni o ibi combinatorial coefficient wa ẹ má gbàgbé pé n combination r is equal to what
n factorial divided by n minus what? N minus r factorial àbí ajá sí pé n combination n mi kí ni ó mọ fún mi o yóò jẹ́ n factorial òun ni pé in tó n náà ní n bí báyìí r wa òun náà ní n mo bó ti wá báwọn so òun náà ní pé bí tí n bá ti rí n bí báyìí ń fi n sí ibi tí n bá ti rí r bí báyìí n ni ó mọ jẹ́ bẹ́ẹ̀ so ajá sí pé ó mọ jẹ́ kí ni o n minus n factorial mo rò bó ti wá báwọn so yóò máa fún wa ní kí ni n factorial divided by 0 factorial n factorial ṣe pé kò lè pé àwọn arákùnrin méjèèjì wọ́n ṣe kí ni o wọ́n gera wọn so ti yé ajá sí pé ọmọkùnrin 1 divided by 0 factorial kí dẹ̀ ni 0 factorial wa pẹ̀lú àlàyé tá a ti ṣe pa ṣe pé a lè wá kí ni a lè wá factorial 0 factorial òdo òun náà ní 1 so ajá sí pé òun náà máa jẹ́ 1 over 1 tí ń ṣe 1 so ti yé mi báwọn ajá sí pé 1000 combination 1000 kí ni ó máa jẹ́ o 1 ìjẹ́ tí eléyìí bá yé wa ó yá bó ní tẹ́lẹ̀ kejì yìí náà ẹja yanjú òun náà a ní n combination 0 ó yá tá a bá fi sínú fọ́múlà wa tá a mọ̀ sí combinatorial coefficient kí ni ó máa jẹ́ yóò jẹ́ n factorial divided by what n minus 0 factorial 0 factorial pé kí lóun náà mọ̀ fún wa n factorial divided by n factorial 0 factorial tẹ́ bá ṣàkíyèsí pa méjèèjì náà gera wọn kí ni ó mọ̀ kó 1 divided by 0 factorial tí ń ṣe 1 over 1 ilé náà mọ̀ fún wa ní 1 dákun sá ti mọ òfin alákọ̀ọ́kọ́ báyẹn so a sì ti mọ ibi tá a máa lò ìjẹ́ tí yẹn bá yé wa nínú òfin kejì nínú mẹ́ta tọ́jọ̀gbọ́n fẹ́ ká mọ̀ òun náà ni pé kí ni o n combination n minus r ó ní yóò mọ̀ fún wa ní kí ni n combination r so ti yẹ wa n combination n minus r ó ní yóò mọ̀ fún wa ní n combination r so ibo lọ́nà tá a lè gbà lo eléyìí pé nínú ọ̀nà tá a lè gbà lo tí alákọ̀ọ́kọ́ ni pé tá a bá ti rí nǹkan kan ó ti yẹ tó wà lókè tó dẹ̀ sì jẹ́ pé wà ń sàlẹ̀ àníwà ní ọmọ jẹ́ bó la ṣe lè lo eléyìí so ti yẹ in tí ìtumọ̀ tẹ́lẹ̀ òun túmọ̀ sí òun náà ni pé kápẹ́ bá ní 7 combination 7 minus 2 gẹ́gẹ́ bí àpẹẹrẹ tàbí tí bá ní 7 combination 5 gẹ́gẹ́ bí àpẹẹrẹ 7 combination 5 mi yóò mọ̀ ó dà gẹ́gẹ́ bí ká ní kí ni o 7 combination 7 minus 5 so tí wá báwọn in tó fi yẹn sí kí ni in tó ń sọ nìyẹn eléyìí ẹ mọ̀ pàtàkì rẹ̀ tó bá yẹ pé wọ́n ní kẹ́ proof tàbí tẹ́ bá tó wọ́n lè sọ pé show one combination coefficient is equal to another so tí wọ́n bá ní ká show rẹ̀ báyìí ní agbọ́n ní bẹ̀rẹ̀ láti mọ̀ lò so tí ọ̀yà bó ní ká pa bá fẹ́ proof eléyìí náà nǹkan so tí òun náà ò lè rárá n combination n minus r ọ̀yà tàbá kọ sínú fọ́múlà pé yóò jẹ́ kí ni n combination n factorial divided by n minus n minus r factorial n minus r factorial ìdákun sá gbọ́ yí bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé kí ni n combination r mi òun náà ní kí ni o n factorial divided by n minus r factorial iná la ṣe ń bí báyìí ọ̀yà tí n bá tẹ̀síwájú lórí rẹ̀ ajá sí pé ọmọ jẹ́ n factorial divided by n minus n plus r factorial so yóò wá minus times minus yóò jẹ́ plus n minus r factorial ọ̀yà tá bá tún tẹ̀síwájú lérí rẹ̀ ńkọ́ so ajá sí pé mo lè sọ ṣe mọ̀ pé lẹ́yìn nísìn n factorial ni n minus n kí ló fún wa 0 ajá sí pé ó jẹ́ r factorial n minus r factorial tẹ́bá dẹ̀ ṣàkíyèsí eléyìí dáadáa níbo ló ti wá ṣe pé bí tá ti rí òun náà ní kí ni eléyìí tá à ń rí mi báyìí òun náà ní combination coefficient mi so ajá sí pé eléyìí náà mọ̀ jẹ́ kí ni o yóò máa jẹ́ n combination r ẹ̀dá kan já dìmọ̀ kí ni òfin alákọ̀ọ́kọ́ n combination n is equal to what 1 tàbí n combination 0 is equal to what 1 òfin ẹlẹ́ẹ̀kejì ni pé tí bá ní n combination n minus r kí mọ́ dára mi láàmú kí ni ọmọ fún mi n combination r so n combination n minus r is equal to n combination r ìjẹ́ tí eléyàn bá yé wa tàdẹ̀gbọ́yé nínú òfin kẹta tọ́jọ́ ọgbọ́n fẹ́ ká mọ̀ òun náà ni o ẹlẹ́kẹta òun náà ni pé ká pé ń bá ní n combination r plus n combination r plus 1 is equal to n plus 1 combination r plus 1 tí n bá ní n combination r mi plus
n combination r plus 1 ó ní kí n má dára mi láàmú ní tí ọmọ fún mi ní kíni o n plus 1 combination r plus 1 ẹ ti yé báwọn ẹ rí pé ìtumọ̀ náà pé ẹ lè fojú pé ilé ọmọ jẹ́ kíni o n plus 1 ẹ mú èyí tó pọ̀ jù ẹ ro wá pọ̀ mọ́ ẹni so ti yé wa báyẹn so adẹ èyí á mú wá ti r plus 1 yẹn náà so ibi tẹ́ tí mo lo eléyìí òun náà ni ibi tẹ́ bá ti ń ṣe àwọn profile lè mọ́ ká ìwé lọ níjọ́ kankan rí tán gbókè we conclude that kíní kan ìsíkọ̀ tó kíní kan ká máa wá pé ibo ni wọ́n ti ṣe so ibi ibẹ̀ ni wọ́n ti ṣe kíní ibẹ̀ wọ́n ti gbé wá so tá a bá déwájú ẹ mọ̀ bí wọ́n ṣe ṣe ọ̀yà ẹ jẹ́ ká proof òun náà ẹ rí pé lẹ́yìn náà yóò jẹ́ n factorial divided by n minus r factorial plus ọ̀yà kí lélẹ́yìn yóò jẹ́ n factorial so n factorial divided by n minus r plus 1 factorial so ti yé mi báyìí ẹ rí pé tí n bá tẹ̀síwájú lérí rẹ̀ bó ni mo ṣe lè ṣe tẹ́yìn pa a lè mú common factor jáde ẹjá kọ́ ẹ̀kọ́ kan níbí báyìí ẹ rí pé ní ìjẹjọ́ a ní tá bá ní n factorial ṣe ẹ̀gbá ní n factorial is the same thing as what ìkànkan náà ní kíkà kọ́ pé kí ni o n times n minus 1 factorial tó ti yé yàtọ̀ pé tí n bá ní 7 factorial yóò máa jẹ́ 7 times 6 factorial Ayọ̀mídé factorial yóò máa jẹ́ Ayọ̀mídé times Ayọ̀mídé minus 1 factorial so ti yé báwọn so ajá pé tá bá fẹ́ collect like times níbí báyìí in tí mo lè ṣe òun náà ni pé kí n ṣe kí ni o kí n jẹ́ kí wọ́n ní táàmù kan náà àkọ́kọ́ náà ò jọ ní táàmù kan náà n minus r factorial eléyìí ni r factorial eléyìí ni n minus r plus 1 factorial eléyìí dẹ̀ ni r plus 1 factorial so ti yé so in tá a lè ṣe ń bẹ̀ òun náà ni pé kí ni o á di eléyìí kù sẹ́yìn pé eléyìí nísìnyí mo lè sọ pé n minus r factorial sẹ́yìn pé ó lè túmọ̀ sí kí ni o n minus r minus 1 factorial in tí mo sọ ni pé n minus r factorial ń bí báyìí pẹ̀lú ohun tí mo ṣàlàyé ń bí báyìí sẹ́yìn pé yóò máa jẹ́ kí ni n minus r times n minus r minus 1 factorial òròbó ti yé wa báyìí so a lè ṣe báyìí kò sí láburú ń bẹ̀ so tí yẹn bá yé wa báyìí ajá sí pé mo lè sọ pé n minus r factorial mi pẹ̀lú òfin èyí tí mo kọ sókè yẹn kí ni ó máa jẹ́ o n minus r times n minus r minus 1 factorial ẹ dákun sọ yé wa gẹ́gẹ́ náà bákan náà wẹ̀ ni pé r plus 1 factorial kí lóun náà máa jẹ́ r plus 1 times r plus 1 minus 1 so ti òun dẹ̀ mọ̀ fún wa ní kí ni r plus 1 r factorial so ti yà kí ló dé tó fi jẹ́ pé eléyìí la túlẹ̀ kí ló dé tó yẹ pé eléyìí àti eléyìí la túlẹ̀ tó yẹ pé a tú n minus r plus 1 factorial sílẹ̀ a dẹ̀ sì tú kí ni o a tú r factorial sílẹ̀ ta ni ó ṣàlàyé rẹ̀ kí ló dé Ayọ̀mídé sọ di rẹ̀ fún wa. Network mi ò dá mi kò clear. Kí lẹ sọ? Network ò dá. Okay. Yeah. So, òun lélẹ́yìí, ìdí ni wípé tá bá fẹ́ collect like terms báyìí, ẹ rí pé lẹ́yìn n minus r factorial, ó fẹ́ jọ eléyìí náà. Ṣùgbọ́n tó yàtọ̀ ń bẹ náà ni pé kí ni o? Plus 1 kún eléyìí. Okay, tí n bá béèrè lọ́wọ́ wa, nínú n minus r, n tí yóò jẹ́ òye wa lélẹ́yìí. Nínú n minus r àti n minus r plus 1, okay, ẹ jẹ́ kọ́kọ́ gbé láti báyìí. Nínú r àti r plus 1, èwo ló pọ̀ jù? Nínú r àti r plus 1, èwo ló pọ̀ jù? A rí pé r plus 1 nítorí wọ́n àti ṣe kí ni o? Wọ́n àti kún r. Ó dàbí ká nínú 8
àti 9 ó ló pọ̀ jù ṣe pé 9 ló pọ̀ jù torí wọ́n àti kún 8 so nínú n minus r so ti yé bá àti n minus r plus 1 èwo ló pọ̀ jù wọ́n fẹ́ ṣàlàyé èyí tẹ́mọ̀ túlẹ̀ ni o n pé r plus 1 àyè òun ló pọ̀ jù òun ni wọ́n túlẹ̀ ń bí báyìí sáà lè sọ pé n minus r bí báyìí ló pọ̀ jù ó dípẹ́ndì lórí kíni o lórí n àti r mi mo rò bóyá wá báwọn tó bá jẹ́ pé r mi ká pé r in tó ṣe déédéé tàbí in tó súnmọ́ n ni ṣe ń gbé nísìnyí báyìí ajá sí pé tí n bá tún ro wọn àmọ́ yóò jẹ́ ọmọ kéré sí ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 5 minus 3 báyìí tàbí n mi jẹ́ 5 r mi jẹ́ 3 wọ́n á ní 5 minus 3 ṣe ń pé 5 minus 3 yóò jẹ́ kí ni o 5 minus 3 yóò jẹ́ 2 bẹ́ẹ̀ tí bá ní 5 minus 3 plus 1 kí lòun ó jẹ́ 5 minus 3 plus 1 kí lòun ó jẹ́ òun ó mọ jẹ́ kí ni o òun ó mọ jẹ́ 3 ajá sí pé léyìí ló pọ̀ jù bẹ́ẹ̀ ká pé r mi bá jẹ́ negative ńkọ́ ajá sí pé òun ni ó mọ pọ̀ jù eléyìí ni ó mọ pọ̀ jù torí eléyìí ó mọ jẹ́ positive báyìí ń sìn so tí yá báyìí so 5 minus 3 so tí 5 minus 3 mi báyìí eléyìí ó mọ jẹ́ 8 eléyìí ó jẹ́ 5 minus 3 9 so eléyìí náà ni ó mọ pọ̀ jù eléyìí ni ó mọ pọ̀ jù so tí yé báwọn so n minus r plus 1 factorial òun náà ni ó mọ pọ̀ jù so ìtaṣe báyìí náà ni pé kápẹ́ ìtaṣe yẹn tí n bá ṣe kí ni o tí n bá substitute ẹ̀ wá síbí báyìí padà ìtàfiṣe náà ni pé ká lè rí n tá kó jáde kán dẹ̀ sì lè jọra wọn n minus r factorial bíbá yà tí ló di n minus r minus 1 factorial r factorial plus kí ni n minus r plus 1 factorial bíbá yóò jẹ́ nítòótọ́ àárí ṣùgbọ́n mo lè tún ṣe kí ni o mo lè túlẹ̀ so tí n bá túlẹ̀ ṣe pé yóò mọ jẹ́ kí ni o yóò jẹ́ n minus r plus 1 times n minus r factorial so tí yẹ báwọn times n minus r factorial kí ni wá ní r plus 1 factorial pẹ̀lú ta ṣe bíbá yìí wọ́n mọ̀ jẹ́ kí ni o r plus 1 r factorial ẹ dákun ṣe ìtaṣe ń bẹ̀ náà sí kí ni o ìtaṣe ń bẹ̀ yẹn tó yé wa ṣe ìtaṣe ń bẹ̀ yẹn tó yé wa ọ̀yà bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí rẹ̀ ẹ̀ pé àti rí like times náà r factorial wà ń bí báyìí ó wà ń bí báyìí kí la tún rí tó kọ́ mọ̀ n minus eléyìí ò ní factorial nínú ajá sí pé kì í ṣe eléyìí la lọ so ti yé wa báyìí bó o ní kápẹ́ ń bá lo ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ibi tí ó ti yí tá fi máa mọ èyí tá mọ lò náà ni kápẹ́ ń bá ní n minus r plus 1 factorial ńkọ́ ṣe ìgbóná ọmọ jẹ́ kí ni n minus r plus 1 n minus r factorial so ti yé wa so n minus r plus 1 n minus r factorial so ti yé ẹ̀rí pé wọ́n dẹ̀ sì jọ ní nǹkan míì wọ́n jọ ní nǹkan kan náà gẹ́gẹ́ bí common factor níbí báyìí n minus r factorial n minus r factorial ajá sí pé kódà tá a bá fẹ́ da ilé èyí tó bá pọ̀ jù èyí tó bá pọ̀ jù yẹn náà ni ká bá ṣe kí ni ká máa substitute kó nu ara wọn tó ti yẹ báwọn so ká máa substitute yẹn òun ni ká máa tú sílẹ̀ bíi méjì bíi n factorial yẹn n factorial is equal to n times n minus 1 factorial ṣé mi ti ṣe àṣìṣe kan bí báyìí wọ́n ti ṣàṣìṣe mi báyìí o negative lẹ́ẹ̀kẹ́lẹ́ yóò jẹ́ sẹ́yìn bóyá kọ́ jẹ́ n minus r minus 1 ni ó jẹ́ so ti yé ṣe pé negative tí wọ́n sọ ni ẹ má wọlé máa tún kọ́ báyìí. nǹkan náà ni máa kọ so tí wọ́n sọ mi báyìí ni ṣe pé lè ó jẹ́ n minus r plus 1 factorial r plus 1 factorial so yóò mọ̀ fún wa ní n factorial divided by n minus r factorial plus
n factorial divided by n minus r minus 1. So ti ba n minus r minus 1 factorial r plus 1 factorial. Oh yeah, ẹ jẹ́ kí n túlẹ̀ padà. So kí ni n minus r factorial mi kí ni ó máa jẹ́? N minus r minus 1 factorial. Mo rò bó ti yé wa báyìí. Oh yeah, then ẹlẹ́ẹ̀kejì náà r plus 1 factorial. So ti yé òun náà máa jẹ́ kí ni r plus 1 r factorial. So yóò bó ṣe jẹ́ r factorial mo ṣàlàyé ẹ̀sẹ̀ pé yóò jẹ́ r plus 1 minus 1. So tí mo sọ lẹ́ẹ̀kan náà ni pé in tá fi máa mọ èyí tá mọ tú sílẹ̀ náà ni pé eléyìí tó bá pọ̀ jù ẹ̀wọ̀ eléyìí sìn n minus r factorial n minus r minus 1 factorial. Tẹ́ bá wo táwọn méjèèjì èwo ló pọ̀ jù? N minus r pọ̀ ju n minus r minus 1 lọ torí a ti dín wọn kún bí báyìí. So ti yé bá ajá sí pé eléyìí la tú sílẹ̀ so that kó lè ṣe déédéé léyìí. Tẹ́ bá tún wo táwọn arú náà eléyìí r factorial eléyìí r plus 1 factorial èwo ló pọ̀ jù ń bẹ̀? Ṣé pé r plus 1 factorial náà ló pọ̀ jù òun náà la tú sílẹ̀. Ẹ dákun sọ yé wa báyìí. Ó yá ajá sí pé tá a bá substitute díẹ̀ síbẹ̀ báyìí ilé ọmọ jẹ́ kí ni n factorial divided by n minus r minus 1 factorial plus n factorial bùkátà láti tú eléyìí sílẹ̀ mọ́ torí òun ló kéré jù nínú táàmù méjèèjì. Then lé òfin wa kí ni r plus 1 r factorial. Tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ẹ rí i pé èwo ló ṣe kí ni o mi yàrá ti fi r factorial sílẹ̀. So tá bá ṣàkíyèsí rẹ̀ èwo ló common jù báyìí? n minus r minus 1 factorial common, n minus r minus 1 factorial common, r factorial common, r factorial common. So tẹ́ bá kó àwọn méjèèjì náà jáde so ti yé mi báwọn kódà n factorial náà ṣe kí ni r factorial náà common. So n factorial náà common ajá sí pé ọmọ jẹ́ n factorial divided by n minus r minus 1 factorial r factorial. Oh yeah, kí ni ọmọ ṣẹ́kù mi báyìí? 1 divided by n minus r. So ti yé mi báwọn then plus àti gbé n factorial jáde nípa ilé náà ọmọkùn 1. Kí ni ọmọ àti gbé méjèèjì jáde lé ọmọkùn kí ni r plus 1. Mo rò bó ti yé mi báyìí yóò mọ jẹ́ r plus 1. Ó yá tá bá ṣe síwájú sí nǹkan tí mo find the LCM mi yóò jẹ́ n factorial n minus r minus 1 factorial r factorial n minus r plus 1. So ti yé mi báyìí. Ó yá eléyìí yóò gé eléyìí kí lá ní r plus 1 plus n minus r. So ti yé mi báyìí. So plus n minus r. Ẹ gbé r minus r méjèèjì ó di òdo àbí? Ajá sí pé tí ó mọ ṣẹ́kù náà ní n factorial divided by n minus r minus 1 factorial r factorial. So ti yé mi báyìí. Kí ló ṣẹ́kù lẹ́mí báyìí? 1 plus n a sì lè kọ 1 plus n náà gẹ́gẹ́ bí kí ni n plus 1 divided by n minus r plus 1. So ti yé báyìí. So divided by n minus r plus 1. Ó yá ta ni ó sọ tẹ́lẹ̀ jẹ́ fún mi ẹ máa wo ẹ ṣàkíyèsí méjèèjì o tí n bá ní eléyìí n minus r minus 1 factorial times n minus r ta ni ó sọ tó jẹ́ n minus r minus 1 factorial n minus ṣe ń gbé ẹ rí i pé kankan náà lélẹ́yìí in tó kàn yàtọ̀ bẹ́ẹ̀ náà ni pé a ti ṣe kí ni a ti yọ wọn kó nu eléyìí mo dẹ̀ sọ fún wa pé tá bá ní n factorial òun náà ni pé n times n minus 1 factorial ajá sí pé product méjèèjì yìí báyìí òun náà ni kí ni n minus r factorial. Ẹ dákun sa gẹ́tì ẹ báyìí òun náà ni n minus r factorial. So yé wa báyìí so ajá sí pé lé ọmọ jẹ́ kí ni o n factorial divided by ẹ̀jẹ̀ ìgbélé náà wà n plus 1 eléyìí times eléyìí a ní ọmọ fún wa ní kí ni o n minus r factorial. So ti n minus r factorial. N minus r factorial. Ó yá tí n bá ní r factorial r plus 1 náà ṣé kìí ṣe r plus 1 factorial náà ni r plus 1 factorial náà ni tó tẹ́ bá tú r plus 1 factorial náà lẹ̀ yóò mọ̀ jẹ́ r plus 1 times r factorial ajá sí pé méjèèjì náà mọ̀ fún wa ní kí ni o r plus 1 factorial. So ti yé báyìí yóò mọ̀ jẹ́ r plus 1 factorial.
ẹ pé tá bá ṣe síwájú sí dáradára tá bá ṣe síwájú sí dáradára ẹ rí pé a tún lè ṣe kíni o a tún lè fi a tún ní common factor lókè àtìlẹ̀ ẹ má bínú àkàkà kan prove ẹ ní àbùkátà prove ẹ kàn mọ́ property yẹn ṣùgbọ́n ọ̀dà kẹ́mọ̀ bí wọ́n ṣe ń prove ẹ so ti r factorial n factorial ń bí báyìí àti n plus 1 so ti yọ àwọn tẹ bá multiply méjèèjì papọ̀ mọ́ra wọn kí ni ó fún wa ọ̀yà tí bá ní n factorial times n plus 1 òun náà ni n plus 1 factorial lòun náà bó la ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe pé n plus 1 factorial kí lòun náà mọ̀ jẹ́ n plus 1 times n plus 1 minus 1 so ti àwọn minus 1 kí ni ó mọ̀ fún ayé mọ̀ jẹ́ 0 ajá sí pé n plus 1 times n factorial òun náà ni kí ni n plus 1 factorial then divided by n minus r factorial r plus 1 factorial divided by n minus 1 factorial r plus 1 factorial so ti yé wa báyìí ọ̀yà sábà tún ṣe síwájú sí àtúfẹ́ débẹ̀ ẹgbẹ́ tí fẹ́ jọ ní tí wọ́n fẹ́ ká gẹ̀ẹ́tì tán so ṣùgbọ́n tí ìsàlẹ̀ ẹnìkan náà ni ẹ jẹ́ ká ṣe tí bá tẹ̀síwájú lórí eré ó jẹ́ n plus 1 factorial divided by eléyìí báyìí náà mo lè tú palẹ̀ ok now kápẹ́ bá kọ́kọ́ eléyìí pé kí ni o r plus 1 factorial yìí náà mo ti kọ́ yìí ṣe pé mo lè sọ pé kí ni n plus 1 minus 1 plus 1 minus 1 ṣe gbọ́dọ̀ náà ni kò ní nǹkan kan nínú kò ní nǹkan kan fi ṣe so ti n tí kìí pé mo purọ́ bí báyìí n plus 1 minus 1 0 náà ni ọ̀yà kí n tún wá fi kí ni minus r rúbẹ̀ sí ṣe ti get it báyẹn so then ká ní factorial so then lè ọmọ jẹ́ kí ni n plus 1 factorial divided by ọ̀yà ẹ má wọrí kò lé o so n plus 1 tí bá factor negative jáde mi báyìí lé okùn 1 then plus r factorial r plus 1 factorial ẹ rí tí ó fún wa nísìnyí lé wọn jẹ́ n plus 1 factorial n plus 1 minus r plus 1 factorial r plus 1 factorial kí ló jọ ẹ rí pó dàbí kí n wá n plus 1 combination what r plus 1 ẹ ti gẹ́gẹ́ báwọn so èyí tó sì jẹ́ pé níta fẹ́ ṣe kí ni níta fẹ́ proof náà látòkè lélẹ̀ so òun náà ni pé kí ni tá bá ní n combination r so ti plus n combination r plus 1 kámọ́dà aláàmú kí ni ọmọ fún wa n plus 1 combination r plus 1 so ti yàrá ẹ dákun àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo fẹ́ ká dì wọ́n mú kí ni ta láwọn kọ́ ká tó dúró lórí rẹ̀ n combination n tàbí n combination 0 a ní yóò mọ̀ fún wa ní kíni o yóò mọ̀ fún wa ní 1 so ti yé 1000 combination 1000 1000 55 1 55 combination 55 1 náà ni then òfin kejì tí wọ́n fẹ́ ká dì mú so n combination n minus r òun náà ní yóò mọ̀ fún wa ní kíni o n combination r àti proof ẹ̀ báyìí náà so n combination r plus n combination r plus 1 ilé ìtaṣẹ̀ proof tán n plus 1 combination r plus 1 so ilé yẹn náà ni tí ọ̀jọ̀gbọ́n kan fẹ́ ká gbọ́yé ń bẹ̀ ọ̀jọ̀gbọ́n fẹ́ ká gbọ́yé ń bẹ̀ ọ̀yà ọ̀jọ̀gbọ́n á mú àpẹẹrẹ kan wá nísàlẹ̀ so ọ̀jọ̀gbọ́n mú àpẹẹrẹ kan wá nísàlẹ̀ so ní kí ni àpẹẹrẹ tó mú wá òun náà ni pé kí ni o ọ̀yà kí ni 100 combination 0 ọmọ jẹ́ pẹ̀lú ta ti gbọ́yé o pẹ̀lú ta ti mọ̀ lókè yẹn kí ni 100 combination 0 ọmọ jẹ́ bá so 100 combination 0 yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 1 100 combination 0 yóò mọ̀ jẹ́ 1 so òun náà ni bó ṣe jẹ́ mbẹ̀ zoom yìí ó kú ní ìsìn mi mọ tó ń fà tó fi ń ṣe bẹ́ẹ̀ mo tún torí ẹ̀ mo fi change ẹ̀ lọ́wọ́ dẹ̀ ṣe persist ó dàbí license mi ti tán so bet tí ó bá ti kú tá bá ti padà wá á bẹ̀rẹ̀ Pascal triangle so ní frame 22 báyìí
ẹ má wọrí èyí tá a fẹ́ ṣe ń sìn òun dùn ó dàbí proving yẹn fẹ́ wà bọ́ọ̀rì fẹ́ni tí ọba mọ tẹ̀lé ká lọ dáadáa sọtì ìtàn fẹ́ ká kàn mọ̀ èyí tó já jù tí a lè mọ̀ pàápàá jùlọ fún àwọn alákọ̀ọ́bẹ̀ náà ni pé 1000 combination 1000 tàbí 1000 combination 0 n combination 0 tàbí n combination n. So binomial expansion. So ní binomial expansion ọ̀jọ̀gbọ́n á fẹ́ ṣàlàyé tí a ń pè ní Pascal triangle. Wọ́n fẹ́ ṣàlàyé tí a ń pè ní Pascal triangle. Bóyá kí n stop fídíò yẹn ká kàn mọ̀ pé tá bá ti wọlé padà Pascal triangle là bẹ̀rẹ̀ torí kíní yẹn ó kú in the next 1 minute. Báyẹn kọ́ mà. Okay, sir. Then I'll stop it. Okay.